báwọn kan ṣe ń kí obìnrin náà kú oríire làwọn kan la ẹnu sílẹ̀ tí wọn kò lè pa á dé. ìyàwó gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ nì olóògbé alhaji fatai yusuf tí gbogbo ayé mọ̀ sí Oko Oloyun, ìyún alhaja wúrà àríkẹ́ fatai yusuf òun là ń sọ nípa ẹ o. kàyéfì ló jẹ́ fún ọ̀pọ̀ àwọn ẹbí ará ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí Oko Oloyun nígbà tí ìròyìn náà gba ìgboro lọ́sẹ̀ tó kọjá yìí pé ìyàwó Oko Oloyun ó ti ṣègbéyàwó, ó ti bá ọkùnrin míì lọ lẹ́yìn ọdún 2 àti oṣù 10 tí ọkọ rẹ̀ fi ilé ayé sílẹ̀. bí ẹ kò bá gbàgbé, lọ́jọ́ 23 oṣù kínní ọdún 2020 ni làwọn agbanipa ni wọ́n dá Oko Oloyun lọ́nà lójú ọ̀nà Igbó Ọrà sí Èrúwà nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì fìbọn pa gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ náà nípakúpa sójú ọ̀nà. látìgbà náà títí di àsìkò tá à ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí, ìwádìí ikú Oko Oloyun kò lójútùú. bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá kò lè tọ́ka sí ẹnìkan pàtó báyìí pé òun ló ṣekú pa Oko Oloyun. ṣùgbọ́n lásìkò táwọn mọ̀lẹ́bí ará àti ọ̀rẹ́ tí wọ́n sì nírètí wípé ẹni tí ó pa aláàánú àwọn ọlọ́pàá yóò wá jáde ní ọjọ́ kan, ìròyìn jáde lọ́sẹ̀ tó kọjá pé ìyàwó Oko Oloyun ó ti bá ọkùnrin míì lọ o, láì ṣe pé ìwádìí ikú ọkọ ẹ̀ ó ti forí tì síbì kan. gẹ́gẹ́ bí Yorùbá Tòótọ́ ti gbọ́, inú gbọ̀ngàn ilé ìtura Austral Hall and Hotel tó wà lágbègbè Aláùsá nítòsí Agídìngbì yẹn lọ́nà Ìkẹjà nípínlẹ̀ Èkó ní ayẹyẹ mọ̀mí-mọ̀ọ́ ti wáyé lọ́jọ́ 10 oṣù kọkànlá ọdún tá a wà yìí, ìyẹn ọjọ́bọ̀ Thursday àná yìí o. kódà gbajúgbajà olórin nì Shina Peter ni wọ́n ló forin dá bírà. ọmọọba Àrẹ̀mú Abíọ́lá ni wọ́n porúkọ ọkọ tí ìyàwó Oko Oloyun bá lọ o. bẹ́ẹ̀ nínú bí ọ̀pọ̀ àwọn ẹbí ará àti ọ̀rẹ́ Oko Oloyun pé ìyàwó Oko Oloyun ó yẹ kó tiẹ̀ sì ní sùúrù díẹ̀ tí wọn yóò fi parí ìwádìí ikú ọkọ ẹ̀, tàbí kó tiẹ̀ jẹ́ bí ọdún 3, 4, 5 kó ta sí ikú ọkọ ẹ̀ kó tó bá ọkùnrin míì lọ o. ọ̀pọ̀ àwọn mọ̀lẹ́bí Oko Oloyun ni wọ́n ń fapá jánu kiri. bẹ́ẹ̀ làwọn míì sọ pé àwọn ò tiẹ̀ gbàgbọ́, wọ́n ló ẹlòmíì ni o. ṣùgbọ́n o, òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni pé ìyàwó Oko Oloyun ó ti bá ọkùnrin míì lọ o, bẹ́ẹ̀ ló ti ṣègbéyàwó pẹ̀lú ọmọọba Àrẹ̀mú Abíọ́lá.